kábíyèsí rẹ lẹ́rù yìí. kábíyèsí rẹ lẹ́rù yìí. mo tún ṣe kábíyèsí lákọ̀tún lórí ètò. kábíyèsí rí ọlọ́run. kábíyèsí rí ọlọ́run lẹ́ẹ̀kan sí i. gbogbo àgbáyé tó kó àmójúbà mi lẹ́ẹ̀kan sí o. ẹ̀yin tí nàìjẹ́ èyí tó kí okun. mo láyọ̀ láti sọ fún wa lórí agbègbè. ọlọ́run ó mà tóbi lọ́ba. wípé bàbá náà fún ọlọ́rọ̀ ọ̀tùnú. Prophet Olabode Odunayo. mo láyọ̀ láti sọ wípé wọ́n tún ti wà lórí agbègbè. bàbá náà fún dágbére níjẹjọ. Prophet Olabode Odunayo ibà bó ṣe bọ́ ọlọ́run aṣẹ̀dá lára bàbá yìí ìpè àti ọgbọ̀n ọdún. ẹ̀yin tẹ́ wà lókè òkun. ẹyẹ wògbà tẹ́yẹ àtẹ̀mí tá a ti ń gbòòrò bàbá náà fún ọlọ́rọ̀ ọ̀tún kábíyèsí rí ọlọ́run. ọba tí mẹ́dà dúró lórí ìpè. ọba tí kì í bi ẹ̀dáwó bí ògiri àlàpà lórí ìpè. tó mú bàbá náà fún ọlọ́rọ̀ ọ̀tún àti ìpè wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn. ó sì ń jẹ́ kó fọ̀ǹdọ̀ la kábíyèsí rí ọlọ́run. tó fẹ́ gbọ́ mi lórí agbègbè. àìmọye wòlíì tó ti dìde lẹ́yìn bàbá náà fún ọlọ́rọ̀ ọ̀tún nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tá ti wó lulẹ̀ bí ògiri àràpà tá ò lè dìde mọ́ kábíyèsí rí ọlọ́run. ẹyẹ wo ìpè láti bí ọgbọ̀n ọdún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn wọ́n wá ń jẹ mùkútù ẹ̀rí kan làwa náà tá a jókòó yìí ojú rí ọ̀tá mi ọjẹ́ dẹ́wò líìmọ̀ kábíyèsí rí ọlọ́run tóbi. kì í máa ṣeré èní yí ọ̀láyẹ̀ ọjẹ́ mọ́tọ́ra rẹ jẹ́. ẹ̀tọ́ ẹ̀ka kí láyé ilẹ̀ ni náà tó kọ́ ni bá ṣe ń pẹja. mò ń pẹ́ bá ṣe ń pẹja lórí ètò lálẹ́ yìí ni. ẹ̀yin ti Canada, America, ẹ̀yin ti London, Saudi Arabia, ẹ̀yin ti Germany, ẹ̀yin ti Qatar. tí bàbá lọ́fù bá ti ń sọ àdúrà dákun mọ́ ṣàmì. jẹ́ kí gbàgbọ́ òde ó rọ̀ mọ́. pẹ̀lú agbára ọlọ́run aṣẹ̀dá dandan ni kó o lè rí láìpẹ́ ọjọ́. àwọn ènìyàn mi ṣègbè torí wọn kò nímọ̀ bíbélì ló sọ. àtẹ̀yìn àtẹ̀mí àní ṣègbè nínú ayé. mò ń ṣí ẹ lójú ẹ̀mí lórí agbègbè nídìí àkókò yìí ni kábíyèsí rí ọlọ́run tó tóbi ju ẹnikẹ́ni lọ kábíyèsí rẹ lẹ́rù yìí. gbọ́ ilé dáadáa èmi yí ọ̀láyẹ ọdún ìtú ti ń lọ o. ọlọ́run ti lọ. ọjọ́ mọ́wòrán rẹ̀ ràn. wo ọdún tí Babátúndé ọmọ Balógun ti wà lórí agbègbè. orúkọ mi máa ń bà mí lẹ́rù lọ́pọ̀lọpọ̀ ìgbà láyé. ìní fi ẹ̀kọ́ pẹná fún ọ. bó bá ṣe rí màá sọ fún ẹ lórí agbègbè. ẹ tí n bá ti gbé wá sórí agbègbè ní ìkànnì Prince FM Radio àwọn èèyàn ti ń pè wọlé ta ló wà ń bẹ̀.
hello. ẹ ti bá ti gbé wá fún ọ lórí ìkànnì Prince FM Radio, ìkànnì tó wà lórí ayélujára. Aṣọ ọdún kan lọ́jọ́ Thursday, àwọn tèmi l'Amẹ́ríkà ní London wọ́n ló dàbí ọdún 10. èmi ti ẹ̀sọ́ pẹ́sà àti ìjọ́dún kan lọ. gbọ́ eléyìí dáadáa. ara àpè tó dájú tèmi gúgù tí mo mọ̀ èyí ni mo fi hàn lórí ètò ìrọ̀lẹ́ tòní. hello. hello. ẹ kúrò lẹ́ o. kí lorúkọ yín mo lẹ tí ì pè. bẹ́ẹ̀ ni program wọn ni. ẹ ṣe pọ̀ sà. ọ̀rọ̀ wọn ó kún wa ní ayọ̀. kábíyèsí. àti àlàáfíà. kábíyèsí. ìwọ̀n gbogbo ìgbà táwọn ti gbọ́rọ̀ wọn a máa ń láyọ̀. wọ́n máa ń já ọ̀rọ̀ wọn fún wọn láradá aníkàtí wọn níta. ẹ ṣe pọ̀ sà, kí lorúkọ yín. ẹ sọ fún wọn pé ọmọ wọn ló ń pè láti ìlú Èkó àpọ̀ nígbà táwọn wò wọ́n láì padà rẹ̀. ẹ pọ̀ tẹ́ ń wò wọ́n. àjáde àjọ nínú ìmọ̀ tó báyìí afẹ́ ìṣèjì bí a ti fẹ́ràn sí sí wa àwọn wò láì padà rẹ̀. kí lorúkọ yín, kí ló ń dùn ẹ dákun, kí lorúkọ yín sà. Dọ́lápọ̀ láti ìlú Èkó location láti kọ̀ọ̀kan. ẹ pọ̀ báyìí tẹ́ ń wo bàbá lọ́ọ̀fù lórí ìkànnì Prince FM Radio. kábíyèsí Ọlọ́run, bàbá ó sọ̀rọ̀ àṣẹ sínú ìgbésí ayé yìí. bàbá ẹ bá ń fún gẹ́gẹ́ bí bónọ́ọ̀sì lórí ètò, ẹ kàn sọ gbólóhùn kan bàbá. ní gbogbo ìgbà ẹ ó mọ bá gbà mú o, ẹ ò ní tán, ẹ ó rógo yín lò dálẹ́, ẹ káre o, thank you. bí tí ìbẹ̀rẹ̀ ètò bàbá lọ́bọ̀ lọ́rọ̀ tún náà tí ìgbóhùnsókè lórí agbègbè pẹ̀lú mi sí ajá balẹ̀ látòkè wá. àwọn tí bàbá nílùú Èkó ti ń pè wọlé ibi tó dùn ó kù sí. pọ́nà tó fẹ́ jáde sínú afẹ́fẹ́ yìí mo dàpọ̀ mọ́ tí ìpè bàbá lọ́bọ̀ lọ́rọ̀ tún lónìí. ó rí tí ẹ ṣe o. bàbá lọ́bọ̀ ẹ̀ ti sọ̀rọ̀. hello. hello sir. kí lorúkọ yín mo lẹ tí ì pè. láti Ìkọ̀tún nílùú Èkó branch wọn. kí lorúkọ yín sà. Máyọ̀wá láti ìlú Ìkọ̀tún. láti ìlú Ìkọ̀tún. bàbá náà fún wa lórí agbágbé. à ń gbádùn program lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ṣé pọ̀ sà, ẹ ṣé. God bless you. ẹ ṣé pọ̀ sà. God bless you. ẹ ṣé o. ẹ ṣé o, thank you. ẹ máa lọ sórí Android phone yín, ẹ lọ sórí Play Store tó wà ń bẹ̀. Play Store ẹ download application kan nìyí, Prince FM Radio. ẹ download application yìí 247 là ń ṣiṣẹ́ tòrutòru ni. bàbá lọ́gbọ̀n wọlé báyìí ní aago 10 kù ìṣẹ́jú 6, aago 6 ogún ìṣẹ́jú lábẹ̀rẹ̀. ìṣẹ́jú 10 àkọ́kọ́ ẹ láǹfààní àti pè wọlé o. wòlíì àsọ̀rọ̀ṣẹ́ ni bàbá lọ́fọ̀ ọlọ́rọ̀ tùnú. ìwọ gbọ́ ilé yìí, àdúrà tó bá ṣe lé ní ìwọ́dì mú. kábíyèsí rẹ Ọlọ́run. ẹ̀yin tó gé ogún. àìbẹ̀rẹ̀ ètò wọn ti ń pè. hello. hello. ẹ kúrò lẹ́ o. Yes sir, a tún pè padà ní sir láyé kọ́ọ̀tì gan. ó kọ́ọ̀tì. Yes sir, àríkájọ́ òun bàbá kan sọ̀rọ̀ sínú ayé wa. bàbá lọ. ọmọ wọn Dọ́lápọ̀ ló ń pè láti Ìkọ̀tún. Olúwa ti jẹ́ alágbára àti aláàánú. ìbò tiẹ̀ náà máa wọlé, ọ̀run á dìbò fún ẹ, ayé á dìbò fún ẹ, wàá rí ògo ẹ lò láyé yìí o. kábíyèsí. orí òkè máa wáyé ní March 1 4 2